pé kí ni àwọn àfá àtàwọn citizens tán lè ṣe láti kúnjọba láti yanjú ṣe rí a lot ni wọ́n lè ṣe wọ́n sì ń ṣe ṣùgbọ́n ṣe anything tó ṣèlú bá ti wọ̀ àwọn èèyàn tẹ́ẹ̀fẹ́ please ó pọ̀ ní ọ̀rẹ́ sábà wà complicated tó ṣèlú bá ti wọ̀ bó ṣèlú bá ti wọ̀ wàhálà lè gbogbo interest lẹ́fẹ̀ẹ́ balance tension tí ń ṣẹlẹ̀ ta rò pé tension ẹ̀sìn ni ó ní rútù ó sì ní background ṣùgbọ́n ọǹkálukú wọ́n fẹ́ máa ṣàbòsí fúnra kí ni rútù tension tí ń ṣẹlẹ̀ bóyá bí irú ilẹ̀ Yorùbá àti láwọn gómìnà ó ní wípé kó tó di kó ìbò dé ìlú kó tó join ìjọba papọ̀ àwọn mùsùlùmí àwa ní kóòtù títí wa tó ṣe pé adájọ́ lẹni tí ó lọ bẹ̀ tó ń gba training àwa mùsùlùmí a ní literacy tiwa a nímọ̀ ẹ̀pẹ́ lárúbáwá na fi ń kọ́ tó pé èyàn lè di doctor pẹ̀lú èyàn lè di judge pẹ̀lú èyàn lè di engineer pẹ̀lú èyàn lè di anything pẹ̀lú àwa mùsùlùmí a ní judicial system a ní political system nígbà tó yìnbó dé títí wá advance dáadáa débi wípé òyìnbó mọ̀ pé nǹkan tó ń báyìí kò jọ àwọn èèyàn tí wọ́n láyé now on the other hand àwọn míì bẹ̀tà báwọn náà ní traditional institutions bí ọba kìnnìkàkà but títí wọ́n yẹn wọn ò ní way of writing èèyàn lè gbọ́ Yorùbá ni kó tó di kọ́ ń kọ Yorùbá Samuel Ajayi crowd adé ọdún wo lòun wádé tó mìí wípé èèyàn lè gbọ́ Yorùbá ní kó ìbò tó dé èèyàn lè fi Yorùbá di pé èèyàn máa ké èèyàn máa mọ̀ àmọ́ bẹ́ẹ̀ kọ́ ni àwọn mùsùlùmí ìmọ̀ bẹ́ẹ̀ gbọ́ mi so ìgbà tó yìnbó dé advancement ni Yorùbá kà sí pó wá láwọn lójú advancement ni Yorùbá kà sí pó wá láwọn lójú but mùsùlùmí tóhun ti ní gbogbo ilé ìnísìn retardation ní fóhun because yóò sọ ẹni tó wà educated pé kó wà educated bá bá fi change interface education wípé ní sí báyìí tó jẹ́ George tó pé lárúbá nìkan ló gbọ́ tẹ́ sọ pé ẹnìbọ̀ tó bá ti gbọ́ ìbò kó wà educated kí lè sí mú so àwọn wá tiraka àwọn ní nǹkan àwọn fẹ́ kan ní sentence wọn tẹ́lẹ̀ bá kí yóò pè wà àwọn eléyìí inú tí wọ́n dùn nígbà tó yìnbó lọ tán àwọn eléyìí yẹn pé káwọn padà sí báwọn sí wà pé bàbá ti ẹ̀ padà ẹ fún àwọn kiri wà ní recognition tó wà tẹ́lẹ̀ fún ìbò tó wá dàrú ṣẹ́gbọ́n ẹ fún recognition tó wà tẹ́lẹ̀ ẹ̀yin wọ́n sọ pé no kìí ṣẹ̀sìn bí ìjọba nígbé ìjọba títà ní gbé wá táwọn kírísítẹ́nì gbé wá àwọn missionaries wọ́n gbé wọ́n náà pé ẹ̀sìn ní ọkàbẹ́dọ́gbọ́n fún mi ní ìwọ́n sí pé kìí ṣẹ̀sìn náà way of life system ní pé ṣé wò rí ní tí wọ́n pè system yìí kọ́dà tó fi kan bí ṣe lọ léèwé àpẹẹrẹ ẹ̀sìn hàn bẹ́ tẹ́ ẹ bá ń gbọ́ pé ní university ẹgbọ́ chancellor tán fún àwọn lọ́balọ́ba jẹ́ ẹgbọ́ vice chancellor ẹgbọ́ dean àwọn oyè yìí àwọn oyè church tẹ́lẹ̀ ẹbá gbogbo gáàntà ń wọ́ àwọn ni now tẹ́bá gbogbo lẹ́yìn wà university ó lo ọdún mẹ́fà tó fi lecture nígbà tó lọ lẹ́ẹ̀kejì ó lọ fún sabbatical leave ẹgbọ́
ìtọ́pẹ́ sabbatical ìgbé concept ìgbé nígbà tó náà ọba dọ́sán ó dálé àyè sánmà àti ilẹ̀ fún jọ mẹ́fà nígbà tó jọ keje ó sinmi sábàtì pé ọdá ìwọ́n náà ti lecture fọdún mẹ́fà ọdún keje lọ fi sinmi ní sabbatically gbogbo ẹ̀ hàn nípa way of life wọ́n ò tún wá dó ń bẹ̀ wọ́n wá lo education yìí láti fi sún àwọn mùsùlùmí sẹ́yìn pé ìzáídà kò wọ educated àbí kò di kèfèrí kí níyẹn tó ti wà àwọn mùsùlùmí ń sọ pé tó wà pé lóòótọ́ lẹ bá gbà pa abájọ nílùú yìí ni ṣé bó òyìnbó ti lọ kí ló tẹ̀ tó fẹ́ jẹ́ agent òyìnbó ṣé ó yẹ ká máa sọ ṣé kóyìnbó tó dé àtìgbà tó dé tán sáà mùsùlùmí ò mọ lo jáàbù ó ṣe pé ọ̀rọ̀ ìjáàbù ṣe gbọ́dọ̀ tó dé kóòtù pé kọ́mọ obìnrin tó lè jáàbù ṣe gbọ́dọ̀ dé kóòtù ó mì pé ẹ̀yin status quo pé yín ẹ̀ wá ń defend status quo yẹn ò pí àwọn kan ẹ̀ wá ń rí wọn pé wọ́n fẹ́ bring down state irú issue yẹn ẹ gbọ́ ó yẹ kí ìjọba àdírẹ́sì bọ́sẹ̀ mọ́ tí òfin ní àdírẹ́sì àwọn kan ó jẹ́ ẹgbẹ́ àwọn kan ó sì lọ àṣìtú issue kan ṣe wá rí ní tí ma wá fa tension tẹ́ bá ti ní issue tẹ́ bá ti resolve òun ni wípé tẹ́ bá ti jọ wà papọ̀ both parties yóò máa ṣe kí ni yóò máa ní káàkiri ní fear of domination ìfẹ́ kí group yìí kan dominate wa anybody tó bá ṣe pé bí nǹkan ṣe wà bá pè rẹ̀ òun máa promote tó bóò ní ó fi dominate anybody tí ó bá pè rẹ̀ a máa rò pé no now ìjọ táwò lọ́lùdé nílùú wa níjọ́ tó ṣe wípé òyìnbó gbé kalẹ̀ náà ni àwọn ọjọ́ méjèèjì tó mú ọjọ́ tó ní ṣe pẹ̀lú Judeo-Christian tradition Saturday and Sunday Saturday fáwọn Seventh-day Adventist Sunday fáwọn Christian yòókù tọ̀ ṣe ń gbà wọn bá ṣe báwọn ṣe ń gbà tó òyìnbó ti lọ tán ṣé mùsùlùmí ò sí ni ó wàá sọ bí èmi pé mi ní ẹ̀rẹ̀ máa béèrè bíi pé second class citizen lèmi ó sì bí ó ṣe ní dáwà lálẹ́ pé look agbọ́kọ́ ìbò ń tẹ́ tẹ́gbá tí bá jọ wà ní kọ́hun tó dé ìwò òjò mi lọ kí ló tó lè lára ti ní fún tẹ́gbẹ́ pínlẹ̀ ẹ̀sọ́ gbágbà pé àwọn tẹ́jọ nílùú ní pé kí peace fi wà kí ló ìtẹ́ tó ṣe pẹ́ ìlọ̀gá wọn wọ́n ti lọ jàrí let's build our nation what do you want Friday àbí ìrẹ́ ká ṣe báyìí kí ló tẹ́ rí sọ tẹ́yìn sí pé bó ṣe wà náà ni ó ti wá dá báyẹn ẹni tí ò bá lájú ni pé níjọ́ òní yóò bẹ̀rẹ̀ níjọ́ wo ni ó bẹ̀rẹ̀ á sọ wípé ìwọ lọ́jọ́ lásán dírẹ́sì tẹ́ fẹ́ mú fún skúl àtọ́fíìsì òun náà ni wọ́n wọ̀ lọ́jọ́ lásán kò change kankan lọ́dọ̀ tí ẹ aṣọ tẹ́mi náà wọ̀ lọ́jọ́ lásán oníkèmí change ẹ̀ tó kó fẹ́ lọ́fíìsì tí wọ́n bá jẹ́ nurse tàjọ lọ skúl èmi náà jẹ́ nurse oní pálí tẹ́ fi sórí oníkèmí náà fi sórí mi fi sórí rárá tẹ́lẹ̀ mi fi pálí sórí wọ́n náà mọ̀ so tó mọ́ jẹ́ nọ́ọ̀sì pálí ní kí máa fi sórí torí kí ni tájọ́ ní ìlú pálí wo ló fẹ́fẹ́ ó ní kí ni pálí ìwá sí pálí ní ó jẹ́ kí lọ tí tèèyàn dáadáa níbi nìkan ó kà fẹ́fẹ́ lò kọ́tọ̀ lásán ó tún yẹ oní tí wọ́n fẹ́ jẹ́ nọ́ọ̀sì sí gbóṣà wọ pélébé ohun tó wọ kaba tó wọ pé tó sí tánlẹ̀ tó gbọ́n fẹ́ jẹ́ nọ́ọ̀sì mo ní no so wọ́n lọ dárí jọ ọjọ́ ìmì ẹṣẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìkílẹ̀ tó tí mo ń béèrè nǹkan tó wọ̀ òyúṣọ́ àní ó sàmọ́ bí mo ṣe rí tí wọ́n á sọ tán ìwọ́ wà sọ fún pé ọ fẹ́ mọ̀ ẹgbẹ́ sí ìwọ̀n nùkùn ẹ̀sìn kan way of life lè ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kìí ṣe mọ́sálásí ìwọ́n ní ìwọ́n náà fẹ́ lọ wáṣọ sẹ̀lẹ̀ bí sí wọ́n wáṣọ sẹ̀lẹ̀ lọ́jọ́ lásán ni àbí kí ló ń wí báyìí òun ṣe wípé nǹkan tí mo ń béèrè mo ń kọjá nǹkan tí mo ṣe lọ́jọ́ lásán ṣé sẹ̀lẹ̀ wọ́n sọ sẹ̀lẹ̀ lọ́jọ́ lásán bí tí máa lọ́jọ́ ìṣọ́sùn kẹ́ níwọ̀ èmi lọ́jọ́ lásán bí ìṣe mo jọ ìjáàbù mi ni kí ló dé tó pé máa fẹ́ lọ bí iṣẹ́ gbọ́dọ̀ bọ́ ta ni mò ń sáf nílùú mi yóò mọ̀ create tension but ṣẹ́rí wọn ò ní pay attention tó bá ti pay wọn kò yẹ ní ìlú ìkọ́rọ̀ ìjáàbù dé kọ́tù now let me now kí wọ́n sọ fún ní ṣe báyìí lẹ́yìn bàtán ti dájọ́ ọ̀rọ̀ ìjáàbù tán tó ti dé Supreme Court tọ̀ èyí tán fà ní Ìbàdàn báyìí ní international school nínú UI àbí
wọ́n win ní high court appeal court ń dáná question ni pé sẹ́mọ̀ ìtumẹ̀ ní pé ń gbà tẹ́ bá ti allow ìjáàbù ní public school tẹ́ sọ wípé bóyá wọ́n kálukú ní freedom jàrí kó showcase ẹ̀sìn ṣé wọ́n ti gbà pé irú international school tó wà ní UI nísìn báyìí ẹ̀ ń lo resources UI àwọn lecturers UI tí wọ́n fọmọ síbẹ̀ ẹ̀dẹ̀wó fún wọn ẹ make sure káwọn qualified teachers elizabeth tó gbé UI ló wà kò sí school kankan tí ò ní staff school àbí so ìwọ wá sọ pé lecturer tó ń bá jẹ́ mùsùlùmí báyìí tọ́mọ tí ó bá lọ the same school yẹn o mọ́ lò jábù ó kílò mi so ìtumọ̀ pé lọ lè wábò mi lọ ó dẹ̀ rí pín ojúmọ́ ní wọ̀jábù rẹ̀ yìí kò ní sí pé báyá bí ṣe kí ní kàtà fi sọ pé báyá tó kó fẹ́ pẹ́pẹ́ rẹ̀ ni tó bá fẹ́ lọ pọn mi ìtí wọ́nù tó bá fẹ́ lọ sọ́jà ìtí wọ́nù ìtí wọ́n náà wọ́n náà ló wọ́n lọ skú ìsí ó tún nídẹ̀ so àwọn issues kan bẹ tó ṣe wípé unresolved issues ni ṣe wáyé nígbà tí bá ti unresolved issues òṣèlú ní mọ̀lẹ́ wọn lò òṣèlú ìsájà kó amplify àwọn kan wà exploited tẹ́ bá ti rẹ́ nìkan ní ìsìnkọ́dà kó kíyàwó rẹ̀ mọ́ lò ìjáàbù rí tó bá mọ̀ pẹ́yìn mùsùlùmí tẹ́lò jáàbù lẹ́pọ̀ tẹ́ vóòtì fóòmù ní tí ó fi campaign tí wọ́n bá ti wọlé máa jẹ́ mọ́ lò jáàbù ẹgbọ́n issues ní kẹ́ resolve kí politics má ti exploited tẹ́yìn bá ti yanjú issues láàrin ayé politicians ò ní rọ́nà lọ but deliberately ẹ máa fi issues kalẹ̀ so that pé kẹ́kẹ́ lè exploit ìmọ̀ dáwà láàrin number 1 number 2 ṣẹ́rí gẹ́gẹ́ mọ́ ìsàlàyé bí khutbah any nation or any state or any community tẹ́ bá fẹ́ kójọ factors mẹ́ta náà ní sábà máa ń jẹ́ bẹ́ẹ̀ sí kójọ àwọn kan wà tó pé sí geography nìkan náà kan fi wà pé tó gbọ́njọ wà location kan náà wọ́n fi wà nation background wọn heritage wọn culture wọn òjọra wọn pọ̀ asá àti wà ní rí àìná gbogbo àtàwọn ìbáyé ọmọlúwà ìlúwà geography àwọn kan bẹ́ tó pé ti wọn language pé àwátá àwọn ìbáyé sà ń sọ èdè kan náà láti jẹ́ ọmọ state kan náà láti jẹ́ ọmọlú kan náà àwọn kan wà ideology tẹ́wàá nínú gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ideology ló strong jù òun náà ló sì yàrá dáwà lálẹ́ jù òun ló sì ní ríìtì jù ìtumọ̀ ẹni pé èmi lè wà Nàìjíríà kí n rẹ́nìkan tẹ́mi àtẹjọ ṣe ideology ní China náà tẹ́ bá gbogbo mùsùlùmí wá pàdé ní hajj mùsùlùmí Nàìjíríà wá ti China wá ti US wá ideology ló kàn papọ̀ umbrella ideology ní far-reaching effect so kí ni wọ́n wá ń ṣẹlẹ̀ ní pé ṣe rí tó tẹ́yìn bá ti ń jà lù yín tó bá ní báwọn kan bá tí wọ́n fẹ́ ọba fáwọn rẹ̀ wà á lo ideology láti fi seek help yes pé ibi táwọn ọmọ ìyá mi wà káàkiri mùsùlùmí ó lò ẹni tí ṣe mùsùlùmí ó lò now anytime tó bá ti ń fi dáa wọn ò pay mi wọn ò ṣe justice fún mi the next door pẹ̀tọ̀ bóòlù sí fẹ́ reach out sáwọn tán jọjọ́ bá wà Nàìjíríà mùsùlùmí tó ń bá wà southwest tó bá fi pé bóyé wọn ò ṣe dáadáa sóhun yóò fi pé òun ṣe ideology pẹ̀lú àwọn mùsùlùmí tó wà ní north sympathy rẹ̀ sentiment rẹ̀ yóò lọ́bẹ̀ èyí tó wọn náà bá fi pé wọ́n sábò sí fún oníbáyìí òun náà wọ́n fi tẹ́ ẹlẹ́yìn náà bá ti wà òun láìfi rí pé Christian Nigeria ó support Israel ẹ mùsùlùmí Nigeria ẹ sọ́pọ̀ Palestine ideology ni intel fi ṣe tí ò fi ní di issue rí pé ẹ fẹ́ kán ṣe justice láàrin ara yín náà ẹ̀dẹ̀ kìí ṣe bọ̀dá ẹnìkan ẹgbẹ́ mi ẹnìkan kìí ṣe bọ̀dá ẹnìkan ẹ má subjugate ara yín tó rẹ̀ pé lóòótọ́ ẹ̀ bá fẹ́ kí nation ṣe but àwọn issues yẹn tẹ́ ẹ̀ bá ti resolve ẹ padà máa lò ní onímọ̀ bí so anytime táwọn yẹn bá ti feel ethnicity náà ẹ lò tẹ́bájọ wà ń lò ẹjọ́ ní ẹ̀sìn kan náà ẹjọ́ wà ní ààyè kan náà tí ẹnìkan bá ti feel pé ó ti fẹ́ dominate wọn tó bá rí pé ethnicity lòun lè invoke láti win onílé emphasis lè lórí gbígbé ẹwà tí a mọ̀ pé tó bá ní à mùsùlùmí lè yìnbọn tí yóò bá làwà bí yóò bá tí wọ́n ṣe Boko Haram sí pàpá wọn tí wọ́n bẹ̀ wọ́n ti sì dẹ́gbẹ́ sí tí wọ́n tó bá ti mọ̀ pé ìlú bá ti jẹ ó náà ni ó sọ
kò lè láti gbọ́ Jésù báwọn ilé yóò serious. Àwọn òfẹ́ kan intend àti parí issue tí ní lọ́dọ̀ tí wọn kíláàsì méjì náà làwọn èèyàn ní ẹgbọ́ lọ́dọ̀ tàwọn èèyàn tí wọ́n bá fẹ́ bà ló jẹ́ wọ́n jẹ́ leaders kíláàsì méjì ní kò sẹ́sìn kò sí geography kò sí language ẹgbọ́ ìtumọ̀ pé halves and halves not àwa tá ń gbádùn rẹ̀ bó ṣe wà yìí tá ń rí jẹ ẹja kójọ sí nìkan báwọn olóṣèlú bá dé National Assembly senator nìkan wọ́n rí pé mọ́dá lọ kọ́lá kò sí pátì kan ẹgbẹ́ kò sí lébọ̀ wọ́n sí jọ pẹ́ SUV òun náà nígbà wọ́n jọ ń pín náà so sí ìdámà tí wá wà ń bẹ̀ yẹn àwọn ò máa gbádùn sí wọn àmọ́ ìjọ tán bá ti fẹ́ sí relevance àti vote lọ́dọ̀ yìí wọ́n wá lo àwọn primordial sentiment yẹn tó bá wọ́n pé ẹ̀sìn ló lè invoke tó wọ́n fi ní lọ́rọ̀ yìí yóò knock lórí kó fi rí jẹ́ kan tó bá rí tán yóò kò fún peace. Ìjọba ò serious láti ṣe ní tó bá serious tí ń ṣẹlẹ̀ ò lè láti pé ẹdí kó ń kálukú feel pé ẹnìkan kìí sí second class citizen then ẹgbọ́ àwọn èèyàn yé base lórí nǹkan tán bá fẹ́ ṣe ẹ má sọ pé bára àtàbá ṣe rí lẹ́ṣẹ̀ impose lé wọn lórí. Ǹjẹ́ ẹ mọ̀ wípé even láwọn àyè kan pẹ́bá dé US tẹ́lé kiri kan UK Mùsùlùmí ó sì free láti practice ẹ̀sìn rẹ̀ ń bẹ ju àwọn àyè míì gan lọ nílẹ̀ Yorùbá torí pé òyìnbó tó gbá is that kí ni concept of freedom say is that what you have chosen for yourself no fẹ́ ṣe ohun oní problem nígbà tí ìsìnkú mi lówó ọ̀fún sí bóyí ìrẹ́nà lè wá náà bọ́ òun rò pé diversity lòun wá àmọ́ ti wá yí ò wá diversity òun wẹ́n tó ń fẹ́ kó sábẹ́ wọ́n wá create fún Mùsùlùmí ma wá ní dual personality méjì yóò ma ní tó bá wà nílé ọ̀tọ̀ ní bí ó ṣe rí bí bá ń lọ bí iṣẹ́ ọ̀tọ̀ ní bí ó ṣe rí confusion wà wọlé ayé bó bá jẹ́ Mùsùlùmí dáadáa nílé wọ́n ní níbi iṣẹ́ tí ó bá lọ miniskirt ní kó wọ́ tó bá wọ miniskirt náà kọ́ ó rí tó bá dásìkò oòrùn yóò wá sẹ́sẹ̀ máa sọ̀kan lọ́wọ́ ẹgbọ́n kan aṣọ kan ní ó fi kírun aṣọ kan ní ó bọ́ inú gbèsè ayé tán fún un lẹ́yìn ìgbà tẹ́ wá ṣe tán tó ẹgbẹ́ tó sì Mùsùlùmí nìkan ní máa ń wà bí iṣẹ́ nígbà tó wọ́n ṣe jọ ṣe tiẹ̀ torí ojoojúmọ́ ní kírun àbí everytime ní kírun ẹ̀dá kò ṣe rú ẹni sóhun ò nídìí kí wọ́n lá sí wá ṣe bí nígbà tó ní kírun ìwọ náà tó wá narùn pé bó ṣe ní wọ́n láti fún fún church ṣé wọ́n bẹ ní church ní ọ̀sẹ̀ ni ebi jọ tí church tí ó wá sí bí tọ̀ sí mi ni ẹ ti rí kéèsì ìrìnká tó lè láti ṣe àwọn àfáà gbìyànjú ti wọn ẹgbọ́ àwọn ẹbá ti súnmọ́ àwọn ẹbá sọ̀rọ̀ àwọn òfẹ́ ìkankan jú pé ẹsà àfàwọn kìí yẹn lẹ̀ lọ ká máa lójọ́ tàbí rí nídìí bí náà jẹ́ àbá sì palẹ̀ mọ́tá òun sẹ̀kẹ́ ti ní passport ó ti ní citizenship bùnmí ọmọ ìrìnlẹ̀ tí ó yẹ palẹ̀ mọ́ lọ́nu ẹ̀yìn lẹ́ẹ̀kan náà máa ń tí ì ṣe tán wọ́n wẹ́ni tó lágbàrí ẹ̀mọ́ nǹkan tàbí ó kára mú yìí mọ́ ni so bọ́ tó lé láti àwọn àfáà gbìyànjú so wọ́n ti wá mọ̀ bẹ́ ṣe ń ṣe òṣèlú náà ní dáwà lálẹ́ because òṣèlú ní ṣe pẹ̀lú policies ó ní ṣe pẹ̀lú resources bẹ́ẹ̀ ṣe pín so méjèèjì yẹn domination lè wà mẹ́ òun lẹ́bí ní kọ́dá àwọn èèyàn gan tí ìsẹ́sì wọ́n fi ń jà wọ́n mọ̀já kí ní fa xenophobia láàáyọ South Africa ṣe bí tán bí náà ní pé wọ́n lè fẹ́ gbà sí àwọn that perception láti kọ́dà kó máa rí yóò mọ attack the other party ẹwọ́n àwọn tí South Africa wọ́n ṣe ẹnìkan fẹ́ kan sọ right play ó ní kìí xenophobia ní ṣẹlẹ̀ ní South Africa xenophobia ní pé bóyá kó ní fear for anything foreign ó nínú afrophobia ní pé because kò attack òyìnbó ẹgbọ́ àṣẹ òyìnbó ló wà fọ́nì ní black nìkan náà ní attack òun wà láfríkà ó tó wá kó ìlà Áfríkà ó dúdú òun náà ní dúdú yìí Áfríkà ní attack òun Áfríkà kankan rò máa so ó ṣe ìyẹnjú wàláhì àwọn èèyàn wọ́n sì ṣe ìgbìyànjú gan ẹgbẹ̀gbẹ̀ conflict resolution kíníkà coexistence kíníkà the root causes tó ìyẹnjú ẹni tó wà nílẹ̀ Yorùbá torí pé status quo favor àwọn tó ṣe Mùsùlùmí òun wọ́n sọ pé you know in southwest àwọn òfẹ́ kan lápọn
we are tolerant wọ́n fi tolerance ṣe ẹnìkan ló hold mọ́lẹ̀ ẹwà ìtìgbẹ̀ tolerance ẹnìkan láì ní wọ́n hold ọdún rẹ̀ mọ́lẹ̀ ẹni tán hold ọdún rẹ̀ mọ́lẹ̀ tó kóhùn fẹ́ yọrùn ó nínú ó ti dá báyìí ẹgbọ́n lórí ọrùn tèmi ó lé tó bẹ̀ so kọ́lọ̀ àpapọ̀ tó wá sí a sì máa continue náà lórí